اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد. يا ربي بالمصطفى بلغ مقاصدنا واغفر لنا ما مضى يا واسع الكرم. يا ربي بالمصطفى بلغ مقاصدنا واغفر لنا ما مضى يا واسع الكرم. محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم. إن الحمد لله نحمده ونستعينه ونستهديه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن ضل فلن يجد من دون الله وليا مرشدا. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له الملك الحق المبين إله الأولين والآخرين. وأشهد أن محمدا بن عبد الله عبد الله ورسوله المبعوث رحمة للعالمين. صلى الله وسلم وبارك عليه وعلى آله وصحبه وعلى كل من سار على نهجه إلى يوم الدين. اعلموا عباد الله أن خير الكتاب القرآن الكريم وخير الهدي سنة نبينا محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلال والعياذ بالله من الضلال. lẹ́yìn tí a dá ọpẹ́ fún Ọlọ́run, a yìn Ọlọ́run, a fi ògo fún Ọlọ́run, ọba tí kò lórogún tí ó sì lọ́ba kan, ọba alágbìyèlé, ọba alátìlẹ́yìn, ọba aláforíjì, ọba tí ò lórogún tí ó sì lọ́ba kan, ọba àwọn ẹni àná, ọba àwa tòní, ó sì dájú òun náà ni ó máa jẹ́ ọba àwọn tọ̀la, òun sì lọ́ba títí lọ láíláí. Ọlọ́run bá fi mọ̀nà, kò sẹ́nìkan tó lè padà sí lọ́nà. Ẹni bá sì ṣìnà, kò lè rẹ́lòmíì tí ó fi mọ̀nà lẹ́yìn Ọlọ́run. Bẹ́ẹ̀ ni ó dá ká mọ̀ bí Ọlọ́run pé lórí ìlànà tí a wà yìí, má jẹ́ kí Ṣẹ̀tánì ó yọ wá kó lórí ẹ̀ láíláí. Àlékún ọ̀nà mọ̀ kọ́ba mi máa ṣe fún wa. A jẹ́rìí pé ànábì ìkẹyìn fún gbogbo àgbáńlá ayé Muhammad ni ọmọ Abdullah, lẹ́yìn ogunlọ́gọ̀ àwọn òjíṣẹ́ Ọlọ́run. Ànábì Muhammad sallallahu alaihi wasallam òun ni Ọlọ́run fi ránṣẹ́ kó máa jẹ́ ànábì fún gbogbo àgbáńlá ayé. Ànábì sì jẹ́ iṣẹ́ Ọlọ́run lọ́kọ̀ọ̀kan léyìí tó yanjú. Kò kù síbì kan nínú tó dá sádẹ́bí òní ẹ̀yin àlùmọ̀ mi èyí dá òun ni ẹ máa ṣe. Bẹ́ẹ̀ ni kò sáburú kan tí ó dá fọ́mọ ènìyàn láyé tí ó sì kọ́mọ ènìyàn sínú àbámọ̀ lálìkíámà tánàbí òṣètọ́ka ń pé yíya aburú ni ẹ máa lọ díẹ̀. Ìkẹ́ Ọlọ́run àti ìgẹ́ rẹ̀ kó máa jẹ́ ti ànábì wa Muhammad, atọrọ rẹ̀ fáwọn ará ilé ẹ̀ láwọn tí wọ́n tẹ̀lé, atọrọ kẹ́gẹ́ yìí fún gbogbo àwọn sàábé láwọn tí wọ́n dúró ti ànábì pẹ̀lú òdodo, pẹ̀lú ìmánì sán. Ọlọ́run á bẹ̀ ọ́ àwa náà
tí a bá ànábì wa Muhammad láyé a máa bá lànà rẹ̀ a sì borí pa rẹ̀ kò sì ṣàyí jẹ̀rán tiwa náà kó tó lọ ó ti wá ní orí ìlànà tó mọ́ ló ń fi àwa àlùmọ̀ tòun sí léyìí tó ṣe pé bẹ́ẹ̀ bá ń rìn inú ẹ̀ lọ́sàn-án bẹ́ẹ̀ bá ń rìn inú ẹ̀ lóru kò yàtọ̀ sí pé ń rìn inú ẹ̀ lọ́sàn-án tó rọ́mọ gidi agbọ́mọ́gbà nìkan ni yóò kù ní ó jẹ̀bi abẹ́ ni ọlọ́run sẹ́ mọ́ṣẹ́mi àti ẹ̀yin jẹ̀mọ́ mi yìí ní adọ́rùn mòótọ́ ẹ̀yin ẹrú sí ọlọ́run ẹ̀yin tí ẹmọ̀hun tọ́kàn nínú ìgbésí ayé yín tó ṣe pé Sunna TV Yorùbá ló jọ yín lójú nítorí pé ẹ fẹ́ gbọ́rọ̀ ọlọ́run ẹ fẹ́ gbọ́ lànà tọ́lọ́run fi rán ànábì wa Muhammad sáyé kẹ́ ẹ lè mọ ibo lẹ́gbà báwo lẹ́ ti ṣe táyé yóò fi dá tálíkì àmọ́ òsì ní bàjẹ́ mú kí yín. àkọlé tòní àkọlé kan tó ṣe pàtàkì ni lára àwọn ìṣẹ̀lẹ̀ ńlá tó ṣẹlẹ̀ sí ànábì wa Muhammad lè torí parẹ́ òsì ní parẹ́ láíláí kò tí ẹ̀ rọrùn kó parẹ́ torí pé ìṣẹ̀lẹ̀ yìí ó káwọn òfin míì lọ́wọ́ ó káwọn ẹ̀kọ́ lọ́wọ́ iṣẹ́ ìyanu ń bẹ ńbẹ̀ kódà lára òòsàn náà tún bẹ ńbẹ̀ ìtají gidi ń bẹ ńbẹ̀ tí í jíra kọ́ ò bẹ́ẹ̀ lòun náà kún fẹ́kọ̀ èyí tí al-Isra wal-Mi'raj bánabi ṣe lọ sánmà òun ni a fẹ́ sọ fúnra wa lónìí bẹ́ẹ̀ bá sì gbàgbé ẹ rí pé àwọn àsọ́lẹ̀ ànábì wa Muhammad òun lèmi àtẹ̀yìn láfijọ́ nájú lórí tẹlifíṣọ̀ yìí kí ni ń tọ́ka sí al-Isra wal-Mi'raj nínú àsọ́lẹ̀ ànábì wa Muhammad òun lájọ rán wa létí ẹ̀ àmọ́ ká tó wọnú wẹ́wẹ́ ó dá ká sálámù síra wa yí pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh lẹ́yìn sálámù yìí ìbéèrè àkọ́kọ́ tábìrà yí pé kí náà ń pè ní al-Isra wal-Mi'raj nígbà wo ló ṣẹlẹ̀ báwo ló ṣe ṣẹlẹ̀ àwọn hadith àsọ́lẹ̀ ànábì wa Muhammad tó sọ nípa ẹ̀ pọ̀ kódà nígbà tó jẹ́ pé ìṣẹ̀lẹ̀ gidi ni ìṣẹ̀lẹ̀ ńlá ni àwọn hadith dọ̀ífù náà pọ̀ tó sọ nípa ẹ̀ àmọ́ gẹ́gẹ́ bí Sunna TV Yorùbá ibi iṣẹ́ ìta àti lo hadith tí ò dájú kò tí ẹ̀ dá káyé ló ń bọ̀ míì náà nígbà tó jẹ́ pé èyí tó dájú náà ti wà tá a sì ti mọ̀ ẹ̀rí ń tàn pè ní al-Isra nínú ìtàn Islam òun ni kíkó tí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam kó ní Makkah tó lọ Baitul Maqdis ní Palestine al-Mi'raj bá nàbí tí wá kó ń bẹ̀ tó lọ sánmà òun ni àtẹ̀mí àtẹ̀yìn a jọ gbọ́ àwọn àsọ́lẹ̀ ànábì wa Muhammad tó sọ nípa ẹ̀ báwo ni tàn yín ló ṣe ṣẹlẹ̀ ọwọ́ wo làwọn mùsùlùmí fi gbà ọwọ́ wo làwọn kèfèrí náà fi gbà àkókò tí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ kò sí ìtọ́ka kan pàtó bí ó ti sí nínú al-Qur'an bẹ́ẹ̀ ni kò sí nínú sunna ànábì wa Muhammad
ní ẹnu àwọn àfáà òfin kò sí ẹlòmíì nínú Rabiul Awwal ní ìjọ keje ẹlòmíì nínú Rabiul Thani ní kódà ẹlòmíì nínú Ramadan ní. èyí tí ó súnmọ́ ni pé nínú ọdún kọkànlá abọ́dún kejìlá tọ́lọ́hun gbà Nábì wa Muhammadu dìde ni àmọ́jọ́ òní gangan kò sí ìdí ọ̀ràn gidi kan tó sọ ìjọ tó jẹ́ àti inú oṣù tí ó jẹ́. èyí ní ṣe pàtàkì ká kọ́sọ̀ yẹn síwájú náà. ẹ̀yin ẹrúsí Ọlọ́run, ẹ̀yin olùgbàgbọ́ òdodo, àdìsí àkọ́kọ́ tí àjọ fi rán wa létí ìṣẹ̀lẹ̀ yìí àdìsí tó gùn ni mi ò ní ìmọ̀ ka àwọn àdìsí yìí bá ti máa ń ṣe tẹ́lẹ̀ ká lè gbá àwọn àlàyé mélòó kan tó rà nílé sọ gbogbo ẹ̀ tó jẹ mọ́ al-Isra wal-Mi'raj nínú súnà Ànábì wa Muhammad. àdìsí àkọ́kọ́ mi gẹ́ mo ti rí àdìsí Anas bin Malik ni tóun náà gbà lọ́dọ̀ Malik bin Sa'sa'a kọ́lọ́n kó yọnu sáwọn méjèèjì. Malik bin Sa'sa'a ó ní Ànábì wa Muhammad ẹ̀rí ẹ máa ṣàkíyèsí ẹ o, Ànábì náà ló sọ fún wọn báwo ló ti jẹ́, wọ́n ti fi ń jáde sí nìyẹn. ẹ̀rí àdìsí àkọ́kọ́ yìí àdìsí tí Imam Muslim gbà wá ni mo rò pé níbẹ̀rẹ̀ tá a kọ́ bẹ̀rẹ̀ tó nínú Sunna TV wa àwọn tí ń darí wa Dr. wa Abdulrahim Shitu Thani kọ́lọ́nkọ́ bá sanálẹ̀ san dáadáa àwọn ohun tí a kọ́ ṣàlàyé rẹ̀ fún wa nìyẹn. ta ni Imam Bukhari, báwo la àdìsí ẹ̀ mélòó ni, irú agbára la àdìsí yìí ní, Imam Muslim lẹ́yìn tí ẹ̀ àwọn sunan àwọn musnad àṣàlàyé yẹn fúnra wa tí ò ní jẹ́ ká tó máa padà mọ́ sọ báwo ni tẹ́ bá gbọ́ pé Imam Bukhari ló gba àdìsí kan wá báwo la àdìsí náà ti jẹ́, bá gbọ́ pé Imam Muslim ló gbà wá àti àwọn asahabu sunan mo rí pé a ti yanjú yẹn sẹ́yìn. gbogbo yẹn kó lè kọ́kàn yín lè balẹ̀ kẹ́ mọ̀ yí pé àní lọ wá àwáwí kan tá a fi lẹ̀ mọ́ òjíṣẹ́ Ọlọ́run Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tani mi náà ti tẹ̀lérí fún wa pé ẹni bá purọ́ mú un tó ń sọ tó bá lóhùn sọ kó má wáyé ẹ̀ níbì kan inú náà ni kó má wáyé ẹ̀ sí. akàtúnṣe ìrántí yẹn náà nítorí ọ̀rọ̀ al-Isra wal-Mi'raj ó milẹ̀ ó mi ọkàn àwọn ènìyàn. ní sàábé tó gba nọ́mbà 1 níbi ìmánì fi gbà á, ta ni sàábé ọ̀hún? ẹ bá ti wà pẹ̀lú wa ẹ gbórúkọ ẹ̀ nísìn. ẹ̀yin ọmọ ìyá nínú ẹ̀sìn Islam nínú nígbàgbọ́ òdodo, Ànábì ni òun wà nílé tó láàrin èèyàn méjì ẹnìkan sùn ẹnìkan ò sùn. wọ́n gbé bí àgé kan fún un min dhahab tó jẹ́ inú góòlù ni múlíya hikmatan wa imana, ọgbọ́n ìwòye sí ẹ̀kọ́ ìbẹ̀ǹbẹ̀ bẹ́ẹ̀ ni nígbàgbọ́ òdodo ìbẹ̀ nínú ẹ̀. Ànábì wa ń ṣàlàyé torí pé gbogbo náà láti gbọ́ hadrat shaki sadr nabiyyi sallallahu alayhi wa sallam wípé wọ́n la agbáyà Ànábì wa Muhammad. àwọn olùmọ̀mí náà ní ẹ̀ẹ̀mejì ní ẹlòmí lẹ́mẹ̀ẹ́ta ni nínú ẹ̀ kó jẹ́ méjì kó jẹ́ mẹ́ta. gbàtà Ànábì fẹ́ lọ sánmà àkànṣẹlẹ̀ tánàbí ní omi Zemzem ní ẹ fi fọ inú tòun. wọ́n wá gbé nǹkan ọ̀gùn kan wá alburok burọ́kù yìí kìí ṣe baka bẹ́ẹ̀ ni kìí ṣe kẹ́tẹ́kẹ́tẹ́. fantalaqtu ma'a Jibril hatta atayna as-samaa ad-dunya. àtẹ̀mí àti Jibril
malaku Jibril bẹ́ẹ̀ fẹ́ malaika Jibril ọ̀yá abágbéra ó di sánmà àkọ́kọ́ sánmà tó súnmáyé jù gbà táwọn débẹ̀ wọ́n bi àwọn yí pé ta ló wà ń bẹ̀ yẹn torí títì ilẹ̀kú sánmà mọ́ wà qala Jibril olóhun Jibrilu ni qila man ma'ak ọ̀dá ta ló wà pẹ̀lú rẹ̀ ó ní Muhammadu ọmọ Abdullahi ni òjíṣẹ́ Ọlọ́run fún gbogbo àgbáńlá ayé níkẹyìn ayé ọkùnrin ó sílá ilé yìí ṣe wọ́n jẹ́ sí pé kó máa bọ̀ ní qala na'am Jibril ní bẹ́ẹ̀ ni alayhim as-salatu was-salam kila marhaban bihi wala ni'mal maji'u jaa wọ́n pé mọ́rí àbáwò mọ́ wọlẹ̀ mọ́ rọra ẹni rẹ̀ ló mọ̀dé yìí ó kó mẹ́ orí ní sámà àkọ́kọ́ yẹn baba ńlá wa àkọ́kọ́ ànábì àkọ́kọ́ ẹ̀dá Ádámà alayhi salam ànábì rí Ádámà níbẹ̀ fasalamtu alayhi ànábì ní sọ̀rọ̀ ànábì ní òun bá sálámà sí ó bá ní marhaban bika ya minibinin wa nabi ìrẹ́ ọmọ ìrẹ́ ànábì mọ́rí àbá rẹ̀ o káàbọ̀ ànábì kó mẹ́ ó lọ sánmà kejì bí wọ́n ṣe bí wọ́n ìpè ta ní bẹ́ńbẹ́ tí Jibril ní èmi ni ta ló wà pẹ̀lú rẹ̀ ó ní Muhammad ni Muhammad wọ́n lọ jẹ́sí ni ó ní bẹ́ẹ̀ ni ó ní wọ́n lọ jẹ́sí ni àwọn náà sọ ohun tí àwọn tó wà ńbẹ̀ sọ ń pé ẹni rẹ̀ ló mọ̀ dé o kó káàbọ̀ kó rọra wà lọ́dọ̀ Isa alayhi salam Isa ní bẹ ní sánmà ìkejì ó kó mẹ́ ọlọ́sánmà ẹlẹ́kẹta gbogbo èyí tí mo ń sọ ìgẹ́ mo ti sọ bàbá ní àmọ́ ká àkókò náà ò lọ ẹ má gbà bá ti mú wá yẹn nínú ètò Sunna TV Yorùbá àfáà tí ó wá ṣàlàyé tí ó wọnú wẹ́wẹ́ ìtàn yìí yóò àpadà wá ẹ̀rí tí ó máa Kùránì wá fi jẹ́rìí ojú táwa wà mí pé àwọn àsọ́lẹ̀ ànábì wa Muhammad ló sọ nípa al-Isra wal-Mi'raj sánmà kẹta ó bá ànábì Yusuf níbẹ̀ níkẹyìn tí wọ́n ní ta ló wà ń bẹ̀ ta ló tẹ̀lé ẹ ànábì Muhammad ni ṣé wọ́n ránṣẹ́ sí ni ó ti sọ gbogbo yẹn ó dọ́dọ̀ ànábì Yusuf báwọn tọ̀hún náà ti sọ òun náà sọ bẹ́ẹ̀ ó kó mẹ́ ó lọ sánmà ẹlẹ́kẹrin bó ṣe ṣẹlẹ̀ náà nìyẹn ànábì olóbá mẹ́ ànábì Idris ó kó mẹ́ ó lọ sánmà alákarùn ó bá ànábì Haruna mẹ́ ọmọ ya Musa aleyhimasalam báwọn náà ṣe ṣe pẹ́pẹ́pẹ́pẹ́ ní gbogbo wọn ṣe wọ́n gbà nábì dáadáa ẹni bẹ́ẹ̀ sì ni sallallahu alayhi wa sallam ọkọ mẹ́ ó lọ sánmà alákarùn gbogbo sánmà kọ̀ọ̀kan àwọn ìṣẹ̀lẹ̀ kan wà láàrin náà mẹ́ máa ti ní àníwọnú wẹ́wẹ́ rẹ̀ fún yín sánmà alákarùn la ní orí Harun sánmà ẹlẹ́kẹfà anabi Musa ní bẹ́mẹ̀ alayhi salatu wassalam gba ọkọ mẹ́ báwọn tọ̀hún náà ṣe gbá bẹ́ẹ̀ náà ni òun náà gba òjíṣẹ́ ńlá anabi wa Muhammad sallallahu alayhi wa sallam nígbà tó kọ́ mẹ́ ó lọ sánmà ẹlẹ́keje sánmà ẹlẹ́kẹfà ẹni tá ló níbẹ̀ ni
Musa alayhi salatu wa salam báwo dé sánmà ẹlẹ́keje báwọn tọ̀hún náà ti sọ mọ́rí àbá fánàbí wa Muhammad sallallahu alayhi wa sallam wọ́n sọ bẹ́ẹ̀ fún ó dé sánmà ẹlẹ́keje orí ànábì Ibrahim òun náà kí bẹ́ẹ̀ òun náà ṣe mọ́rí àbá fún wa rufi'a lil baytul ma'mur wọ́n gbé òun lọ al-Baytul Ma'mur ilé tí ń bẹ ní sámà yẹn náà nítan tí ẹ lọ́tọ̀ nígbàtí Ànábì wa Muhammad tó débẹ̀ tí rí àánú Ọlọ́run fasa'altu Jibril olóhun bí Jibril irú ilé olè yìí Malaika Jibril in fún Ànábì wa Muhammad lésì pé hadha al-baytul ma'mur yusalli fihi kullu yawmin sab'una alfi malak Ànábì ní ilé tó rí àádọ́rin 70 ẹgbẹgbẹ̀rú màláíkà ọ̀nà àádọ́rin 70,000 ní ma ń kírun ń bẹ̀ ní ojoojúmọ́ idha kharaju lam ya'udu ilayhi akhira ma alayhim káwọn bá ti jáde kó níbẹ̀ ẹgbẹ̀rú ọ̀nà àádọ́rin ẹgbẹ̀rú kan mil ọ̀nà àádọ́rin màláíkà ní ma ń kírun ń bẹ̀ lójoojúmọ́ kọ̀ọ̀kan bí wọ́n bá ti kó mẹ́ tí wọ́n bá ti lọ wọn ní padà wá bẹ̀ mọ́ àwọn òmíì náà ni ó tún wá níjọ́ kejì ó ní iṣẹ́ ìyanu tó jẹ́ pé ìmánì ẹnu ẹ̀rẹ̀ bẹ́ lásán ò gbé ń lọ́rọ̀ al-Isra wal-Mi'raj nígbàtí wọ́n wí bẹ́ẹ̀ fún Ànábì wa Muhammad Ànábì ní rufi'at li Sidratul Muntaha Ànábì ní wọ́n mú un lọ ìyàyè Sidratul Muntaha fa idha nabikuha ka'annahu kilalu hajar Ànábì ní igi ó dàbí àbáyé yìí ó dàbí ààyè tí wọ́n ń pè ní kìláàlù hajar ni wa waraquha ewé igi tí ń bẹ́m̀bẹ̀ ka'annahu adhanul fuyul fi asliha 4 anhar Ànábì ewé ẹ̀ ó dàbí etí erin ẹ̀yin olùgbàgbọ́ òdodo òun bi Jibril lẹ́kan nítorí gbàtà Ànábì ń ròyìn fún wa Ànábì ní sàlẹ̀ ayé Sidratul Muntaha 4 anhar odò mẹ́rin àwọn odò kéèké mẹ́rin níbẹ̀ méjì bẹ́ẹ̀ ó wà ń sàlẹ̀ méjì ń bẹ ọ̀hàn yẹn pé méjì hàn sókè méjì ń bẹ tí ọ̀hàn Ànábì wa Muhammad ó tó lóhun bí Jibril bákan ipé báwo ló ti jẹ́ Ànábì tí ó tí ọ̀hàn yẹn fafil janna inú àlìjánà ni ìyẹn wà àmẹ́yìn tó yọ sókè tó rí yẹn òun náà ni anil wal furat odò Nil àti odò Furat Ànábì wa
ṣàlàyé fún àwọn sàábé oníkẹyìn yẹn fúdọ́tà alayya khamsuna salat wọ́n ṣe 50 ìrun lọ́ranyàn fún seconds. Gbà mo gbà mo yẹ́yìn padà ẹni àkọ́kọ́ tí ń kọ́ rí ànábì Musa ni oníbáwo ló bọ̀ ó ní wọ́n ṣe ìrun 50 lọ́ranyàn fún mi àti fáwọn àlùmọ̀ mi. Ànábì Musa sọ fún yí pé èmi mo mọ àwọn ènìyàn jù ọ́ lọ, mo wà pẹ̀lú àwọn ọmọ Bani Israila, ojú mi rí kísà ṣọ́dá àwọn àlùmọ̀ tiẹ̀ látòtíkù wọn lágbára láti kírun 50 lójúmọ́ kan. Padà sọ́dọ̀ ọba rẹ̀ fasalu bí pé kó fún ẹ̀rẹ̀ fún ọ díẹ̀ kó dínkù fún ọ díẹ̀. Ogójì ó tún ṣẹlẹ̀ bẹ́ẹ̀ títí wọ́n yọ mẹ́wàá kó fún ó di 30 ìkẹyìn náà ó di 20 ìkẹyìn náà ó di 10 títí ìrọ̀rọ̀ yẹn fi kù 5. Ànábì wa Muhammad ó tún padà sẹ́yìn ó dọ́dọ̀ ànábì Musa báwo ló ṣe ó ní kóhun tún padà ìkẹyìn tí wákàtí ti di 5. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó ní ìrẹ Musa ojúmọ̀ tí ń tì mí sọ́ba dẹ́dà ó mọ̀ tí ṣe ní fúfú ẹ fún wa jẹ́ mọ́ ẹgbẹ́ ìlọ fáwọn àlè ó mọ̀ mi. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó wá ń gbọ́ akùwé tí ń sọ wípé wákàtí kan tí wọ́n bá ti ké ládàá wa ni wọ́n máa gbà, wákàtí kan tí wọ́n bá ti ké ládàá 10 ni wọ́n máa gbà, pé ló fi jẹ́ pé ìrun 5 wákàtí 5 tá ń ké lónìí ládàá 50 náà ni ó máa padà jẹ́ fún gbogbo kírun tó bá kí tó bá dá. Bẹ́ẹ̀ náà ni gbogbo dáadáa tí ọmọ ènìyàn bá ṣe tí mùsùlùmí bá ṣe yóò máa gba ládàá 10 fi di ìlọ́po àyìmọ́ye, nítorí pé ọba mi a máa ṣe àdìpẹ̀lẹ̀ ẹ̀san fún ẹni tí ó bá fẹ́ bó bá ti fẹ́. Èyí ni jẹ́ àdísà àkọ́kọ́ tó ṣàlàyé bírin ọ̀hún ti rí ní ìbáṣókí. Àdísà ẹlẹ́kejì tí mo tún mọ́ wáyìn àdísà Abdullahi ibn Abbas ni kọ́lọ̀n kó yọ́nú sí àwọn méjèèjì. Ó ní òjíṣẹ́ Ọlọ́run Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ra'aytu laylata usriya bi Musa. Lára ẹ̀kọ́ tó wà nú ìrìn àjò yìí Ànábì ṣàlàyé àwọn ànábì torí báwo làwọ̀ wọn. Ó sọ ti Musa pé arákùnrin kan ni ó gùn dáadáa ó sì kí ka'annahu min rijali shanu'a. Ẹ̀rí àwọn ìran kan wà tí wọ́n ń pè ní shanu'a, ó dàbí pé lára wọn ni ànábì Musa jẹ́. Olóhun rí ànábì Isa alayhima salatu wasalam, olóhun rí lọ́kùnrin tó jẹ́ pé kò gùn jù kò sì kúrú jù. Ẹ̀rí ó pupa díẹ̀
ó sì tún funfun díẹ̀ sábìtò ras inú orí ẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ báyìí ló wà kò di papọ̀ wa ra'aytu malikan hazina an-nar Ànábì ní bẹ́ẹ̀ náà lòun rí màláíkà tí ń ṣọ́ iná òun sì rí dajjal. ẹ̀yin ọmọ ìyá nínú ẹ̀sìn Islam àwọn ìròyìn tẹ́ èèyàn nídìí ìmánì tó jókòó dáadáa ẹ̀rí kó lè mọ bá ròyìn lọ ni. èyí ni àdìs ẹlẹ́kejì nínú àdìs tí a mú wá fún yín lónìí. gẹ́gẹ́ bí a ti sọ àdìs tó sọ̀rọ̀ nípa al-Isra wal-Miraj àdìs tó pọ̀ ni àmọ́ díẹ̀ tí a mú wá yìí ààrẹ kọ̀ọ̀kan ń bẹ̀ léyìí tí kìí ṣe díẹ̀. bẹ́ẹ̀ ni gbogbo asọ́lá anábì wa Muhammad ìkẹ́ ọlọ́run àti ìgẹ́ rẹ̀ kó máa jẹ́ ti anábì wa Muhammad àti àwọn aráalé àti àwọn sàábé àti àwa náà. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ìkànnì tẹ́ ń wò yìí náà ní ìkànnì Sunna TV níbi tí àwọn onímọ̀ ti ń tẹ̀ ìmọ́lẹ̀ sunna Islam látọ̀rí Sunna TV ìmọ́lẹ̀ nínú sunna nabi Muhammad sallallahu alayhi wa sallam. ní gbogbo ìgbà ní kẹ́ ẹ máa wò wá tí ẹ sì máa rí ẹ̀kọ́ ẹ̀sìn kọ́ lórí ìkànnì yìí náà ni o. òun ló múlẹ̀ rẹ̀kẹ̀tẹ̀ yàtọ̀ yìí gbogbo mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin ẹ jẹ́ ká máa wo Sunna TV ẹ jẹ́ àwọn ọmọ wa náà máa wo Sunna TV kí wọ́n lè bá ní ìmọ̀ tó péye nípa sunna. ìkànnì tó ń tàn mọ́lẹ̀ sínú ẹ̀sìn ni Sunna TV Yorùbá ẹ máa wò wá ní gbogbo ìgbà kẹ́sì máa kó ẹ̀kọ́ tó péye nípa sunna. ẹ̀yin ọmọ ìyá nínú ẹ̀sìn Islam hadith tí màá jẹ́ kẹ́ gbọ́ tí ń jẹ́ sẹ́yẹ́ kẹta hadith Abdullahi ibn Mas'ud ni ó ní òjíṣẹ́ Ọlọ́run ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam nígbàtí òun ṣe Isra àti Mi'raj òun pàdé ànábì Ọlọ́run bàbá wa mùsùlùmí ànábì Ibrahim alayhi salam faqal wọ́n sọ báyìí fún ya Muhammad mo pẹ̀lẹ́ Muhammad akiri ummataka minni salam mo bá mi salama sí àwọn àlìhùmà rẹ̀ wa akhbiruhum wá fún wọn níro annal jannata tayyibatu turba azbatul ma wa annaha ki'an ó ní fún wọn níro pa aljanna o yẹ̀pẹ̀ rẹ̀ dáa omi rẹ̀ dùn ilẹ̀ rẹ̀ tẹ́ wa anna girasaha subhanallah walhamdulillah wa la ilaha illallah allahu akbar onítorí ẹrúgbìn tí ń bẹ ńbẹ̀ àwọn nǹkan ọ̀gbìn tí ń bẹ nínú aljanna mẹ́rin ni subhanallah walhamdulillah wa la ilaha illallah allahu akbar. àwọn olùmọ̀ gbàánú wọn tó àdísì wọn ní bẹ́ẹ̀ bá sọ subhanallah bí ẹni gbígbí kan sínú aljanna ni bẹ́ẹ̀ ni alhamdulillah bẹ́ẹ̀ ni la ilaha illallah bẹ́ẹ̀ ni allahu akbar. ìní jẹ́ lára àwọn ọ̀rọ̀ tí anabi wa Muhammad sallallahu alayhi wa sallam tó mú bọ̀ sánmà ńgbà tí ó lọ. àdìsí tó tẹ̀lé àdìsí Anas ibn Malik ni nígbàtí àdìsí yẹn àdìsí Tirmizi ni inú Sunan Tirmizi ni ó wà àdìsí tó ròyìn anabi Musa anabi Isa papọ̀ tẹ́lẹ̀ àdìsí Imam Bukhari ni èyí ta àdìsí tí anabi Ibrahim ni kanabi wa Muhammad kó máa sálámà sí àwọn àlèhùnmá ẹ̀ inú Sunan Tirmizi nìyẹn wà. èyí tí a fẹ́ kà nísìnyí tí mo ní Anas ibn Malik ló gbà wá ẹbìrin yẹn nínú Sunan Nasa'i. anabi wa Muhammad ó ní ataitu laylata usriya bi ala Musa alayhi salam
ó ní mo dọ́dọ̀ Musa jọ wọ́n gbé mi lọ sánmà mo bá indal kathib al-ahmar láyé yẹn ibi tí wọ́n sin anabi Musa sí wa huwa qa'imun yusalli fi qabri ó wà nínú sàárè rẹ̀ ó sì yan náfìlà. hadith tí ó tẹ̀lé hadith Abdullahi ibn Abbas ni anabi wa Muhammad ń ròyìn péjọ òun lọ sánmà ma marartu laylata usriya bi mala'in minal mala'ika illa kulluhum yaqulu li alayka ya Muhammad bil hijama. ẹ̀rí àdísì yẹn nínú Sunan Ibn Majah. anabi wa Muhammad sallallahu alayhi wa sallam oníjọ́ mo lọ sánmà jọ wọ́n mú mi lọ sánmà ó ní mi ò wá kọjá níbi tí àwọn mọ̀lẹ́kà kan péjọ sí rí tọ́kọ̀kan wọn ò mọ́ sọ fún mi pé rẹ Muhammad alayka bil hijama máa ṣe hijama ìyẹn ìdígò tí wọ́n fi máa ń yọ ẹ̀jẹ̀ dúdú kó lára ìyẹn ẹ mọ̀ rí lọ́dọ̀ àwọn onírúkíà lára àwọn tí ànábì mú bọ̀ al-Isra wal Miraj ni ṣàríwòsàn tó ń jáde níbi sánmà tí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tó lọ. lára àwọn tí a sọ níbẹ̀rẹ̀ wáàsí wa yìí níbẹ̀rẹ̀ àdísì wa táǹkà fún wa lára àwọn tí ànábì rí ni pé ànábì orí iná ó sì rí alìjánná. wọ́n náà tó ti wà nínú iná kí ló ṣe wọ́n kò lè mọ jẹ́ tají fèmí àti rẹ ta kù láyé àfàánú ọlọ́run. àdísì tí afẹ́kà láti ṣe alákọ̀ọ́kọ́ àdísì méjìlá mú wá tó jọ mọ́ ohun tánàbí rí nínú iná. àdísì alákọ̀ọ́kọ́ inú Sunan Abi Dawud ẹ̀rí níbẹ̀. àdísì Anas bin Malik ló gbà yẹn náà wá. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam lamma urija bi rabbi marartu bi qawmin lahum adfarun min nuhas. Ànábì nígbà mo lọ sánmà mo kọjá lẹ́gbẹ̀ẹ́ àwọn ìjọ kan èékánná wọn báyìí inú idẹ ni yahmushuna wujuhahum wa sudurahum bí wọ́n ṣe ń mú èékánná ọwọ́ náà báyìí wọ́n fi ń fa ojú ra wọn ya àti gbáàyà wọn. fakult mi ò dákẹ́ mo béèrè man haula ya Jibril ẹ̀rí ẹni mú rìnrìn àjò ọ̀hún tí gbogbo yìí náà ti mọ̀ òun ni Jibril tá a ti ń sọ látẹ̀kan. Ànábì bíi pé àwọn òun làwọn eléyìí bóò ní tí wọ́n ti jẹ́. qal Jibril sọ báyìí haulahi alladhina ya'kuluna luhuma an-nas wa yaqa'una fi a'radihim. àfààní ọlọ́run Jibril ń sọ fún mi pé ṣọ́ra àwọn tó rí rẹ Muhammad àwọn tí ń jẹran ọmọ ìyá wọn lẹ́yìn ni wọ́n ti ń sọ̀rọ̀ ọmọ ìyá wọn ní burúkú lẹ́yìn ohun tí wọ́n lè sọ lójú wọn òun ni wọ́n ń sọ lẹ́yìn wọn. n tó fà nìyẹn wọ́n fi mú ìkànnà wọn fi ń já ojú ra wọn ń já gbogbo àwọn ara wọn. àtàwọn àwọn tó ṣe yí pé láì fín ọmọ ìyá wọn ni wọ́n máa ń sọ. ìtajídé fẹ́yìn ọlọ́rọ̀ ẹ̀yìn fẹ́yìn tẹ́ ń fẹnu gú àwọn èèyàn káàkiri láì fi wọn lẹ̀ ń sọ tó
èèyàn dàbí ẹni tí ò ní láì fi kan àyèmọ̀ ní í ṣe yín irú ohun tí ó jẹ́ ẹ̀san yín níjọ́ lọ́dọ̀ ọlọ́run níjọ́ àlìkìyàmọ̀ òun la òjíṣẹ́ ọlọ́run ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tí ń jẹ́ kẹ́ gbọ́ yìí. ẹ̀rí hadith tí ó tún tẹ̀lé Abu Sa'id al-Khudri ló gba hadith yìí wá. oni kharaja Rasulullahi sallallahu alayhi wa sallam fi adha aw fitr ila al-musalla famarra ala an-nisa. Ànábì ó jáde níjọ́ kan níjọ́ ọdún Iléyá àbí ọdún àwẹ̀ ó dá ìta àti kírun yẹn pé ó dé yídì akọjá lẹ́gbẹ̀ẹ́ àwọn obìnrin ìṣọ́lọ́wọ́ ni yá ma'ashara nisa ẹ̀jẹ̀ tí ẹ gbọ́ àdìsí yìí dáadáa o wọ́n ti rò yí pé bóyá yídì náà sánmọ̀ ló ti kí o ibi tí mo ti mú tádìsí yìí fi papọ̀ mọ́ ohun tá à ń sọ ó gbọ́ nísìnyí wọ́n ti dìde yá ma'ashara nisa tasaddaqna ẹ̀yin obìnrin ẹ̀yin ìjọ obìnrin ẹ máa ṣe sàrà fa inni uritukunna aksara ahli nar ń tọ́lọ́hun fi hàn mí nígbà tí mo lọ sánmà tí mo yọjú wo náà mo rí pé àwọn tí wọ́n pa mẹ́ jù ẹ̀yin obìnrin ni fakulna ó ṣòro kí wọ́n dákẹ́ sírú ọ̀rọ̀ yẹn o wọ́n lanu wọ́n lahùn wọ́n béèrè pé fabima ya Rasulullah kí ló dé tó jáwà lápọ̀ jù nínú náà. Ànábì ń fún wọn lésì ó ní tukthirna la'ana wa takfurna al-ashir bẹ́ẹ̀ ni èpè ó wọlé lẹ́nu yín alájẹsẹ́sì ní ọkọ o látìgbà tó ti fẹ́ mi kí ló ṣe fún mi rí. Ànábì wá dákẹ́ níbẹ̀ ma ra'aytu min naqisati aklin wa din hadha haba li lubi ar-rajul al-hazim min ihdakun. bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ dé Ànábì ní mi ò rí ẹnìkan rí tí ìlẹ́kàyè rẹ̀ ò pé ẹ̀sìn rẹ̀ ò pé tó sì lè dààmú ọpọlọ ẹni tó dájú ọkùnrin gidi tó lè dààmú ọpọlọ rẹ̀ tó yín. ó ṣòro kí wọ́n gbọ́n pé àwọn òpè ńlá káyọ̀ àwọn òpè lẹ́sìn káwọn náà tó dákẹ́ wọ́n béèrè ọmọ nuqsanu dinina wa aklina ya Rasulallah. báwo ló ti jẹ́ ibo ni lákàyè wa náà ti dín ibo ni ẹ̀sìn wa náà ti dín ìrẹ́ òjíṣẹ́ Ọlọ́run. Ànábì wọn fún wọn lésì pé ẹ rí i pé tàbá fẹ́ jẹ́rìí àmọ́ wọ́n oníjẹ́rìí tẹ́ bá tọ́rọ ọkùnrin kan obìnrin méjì láàrin yóò ṣe oníjẹ́rìí ibẹ̀ yẹn lọ̀rọ̀ lákàyè ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ wọ́n ní bẹ́ẹ̀ ni. Ànábì ní fadhalika min nuqsani akliha ibẹ̀ ni lákàyè obìnrin láti sọ ń pò dín. níbi ọ̀rọ̀ ẹ̀sìn Ànábì wa mi alaysa idha hadat lam tusalli wa lam tasum tí a rí pé tí bá ń ṣe nǹkan aládàá rẹ̀ nǹkan oṣù ẹ̀ kò sáà ní kírun wọ́n ní bẹ́ẹ̀ ni kò sáà nígbà rẹ̀ wọ́n ní bẹ́ẹ̀ ni. àtọ́bàjẹ́ bẹ́ẹ̀ ibi tí ó ti dín lẹ́sìn nìyẹn torí àwọn ọkùnrin kò sígbà kan tí wọ́n fi máa ń sinmi. àdìsí Imamu Bukhari àti Muslim ni ó gbà wá bàtà Ànábì lọ sánmà lára àwọn tánàbì rí nínú wọn náà lórí pé obìnrin ẹ̀yin lẹ pọ̀ jù nínú náà. Ànábì ò wá bò ohun táwọn tọ̀hún kó sí ẹ̀yin ẹ má kó sínú ẹ̀ ẹ tí ó ahọ́n yín ẹ sì mórè fólóre kọ́lọ̀n kó àfọ̀nà mọ̀ wá àtàwà àtẹ̀yìn jù báyìí lọ. ẹ̀yin ọmọ ìyá nínú ẹ̀sìn Islam báyìí tí a sọ yìí mo rò wípé ó mọ̀ tító níbi ọ̀rọ̀ al-Isra wal-Mi'raj ní ohun tí ó ṣẹlẹ̀ lọ́hùn bàtà Ànábì wá padà wáyé
tó padà wálé tó padà sílùú Mẹ́kà báwo ni ọ̀rọ̀ Isra àti Mi'raj ló ṣe rí nílàkàyà àwọn ènìyàn ó yẹ kí a rí àdís kan tó ṣàlàyé ìyẹn náà àmọ́ kó tó dàbẹ́ ẹ lè béèrè pé gbẹ̀tà Ànábì lọ sánmà jóró lọ́hun jóró bá dẹ́dà wọ́n bí Ànábì bẹ́ẹ̀ inú hadith Abu Zarr al-Ghifari wani sa'altu Rasulallahi sallallahu alaihi wasallam hal ra'ayta rabbak Abu Zarr al-Ghifari lóhun bí Ànábì wa Muhammad ipe jẹ́ orí ọba rẹ̀ ní rí ẹ báyìí qal Ànábì ni Ànábì ò fojú rí Ọlọ́run bàbá yìí àdísì ẹ̀rí nínú Sahihi Muslim àtẹ̀bí àtẹ̀yìn tàbá ṣe dáadáa àrọ̀ Ọlọ́run lálẹ́ kìámà lára gbádùn ẹ̀ṣà ìdẹ̀ra tí ó jẹ́ ti gbogbo olùgbàgbọ́ òdodo níjọ́ alìkìámà ni Ọlọ́run jẹ́ kí mi àtẹ̀yìn ká mọ̀ bẹ́ẹ̀ nínú ẹni tí ó rí ọba adẹ́dà Ànábì ó ti wá padà Ànábì ti wà nílùú Mẹ́kà ó di kóròyìn báwo ni ó ti lọ sánmà lóru kan òru tó kò ní Mẹ́kà ló dé Baitul Maqdis ní Palestine ló sì kó mbẹ̀ ló lọ sánmà ló padà lóru náà àdísì tó ṣàlàyé báwo làwọn èèyàn ti gbọ́ sí àdísì Abdullahi ibn Abbas ni kọ́lọ̀hún kó yọ́nú sí àti gbogbo àwọn sàábé òyíṣẹ́ Ọlọ́run ní lamma kana laylata usriya bi wa asbahtu bi Makkah wadi'tu bi amri wa araftu anna an-nasa mukadhibin ó ní ní àsùbá tí mo dé nkẹyìn tí mo kó ní sánmà ọ̀rọ̀ mi bà mí lẹ́rù o torí mo mọ̀ wípé àwọn yóò pè mí lópòrọ́ yìí náà ni Ànábì wá jókòó sọ́tọ̀ pẹ̀lú bànújẹ́ Abu Jahl olórí ibú ra rẹ̀ gbajúmọ̀ ni nínú olórí ibú ó lọ bá òjíṣẹ́ Ọlọ́run níbi tó jókòó sí òun náà jókòó ó fẹ́ fi ra rẹ̀ ṣe yẹ̀yẹ́ Ọlọ́run fẹ́ fànábì tí wá fi ṣe yẹ̀yẹ́ ó ní tí ò sí o rẹ̀ Muhammad àwọn ìlú wà o kí ló ṣẹlẹ̀ ó ní inni usriya bi layla lóru àná mo lọ Palestine mo kúnbẹ̀ mo lọ sánmà ó tún bí pé ibo ló lọ Ànábì ní alimo lọ Baitul Maqdis kí ló wí ló tún padà láàrin ọlá ṣùgbà láàrin wa mí kò fẹ́ sọ wípé irọ́ ló pa fánàbì lẹ́kan náà wọ́n bí Ànábì pé ọ̀dà ṣé táwọn ìjọ rẹ̀ bá wá tí ó sọ fún wọn pé ó lọ Palestine lóru tó padà ẹṣin tó dájú gidi ò lè fojú kan fi rin kí ló ń wí tí ó sọ yìí fáwọn ìjọ rẹ̀ ó ní ìwé tí mo sọ fún wọn ń sọ fáwọn náà ló bá kó mbẹ̀ ìyẹn Abu Jahal
ó ní yá ma'ashara bani Ka'b bun Luway halum ó bẹ̀rẹ̀ sí máa pa àwọn tiẹ̀ láwọn pòkì àwọn kèfèrí ẹsẹ̀ bá pé wọ́n jókòó ó ní ra ọ̀yá ohun tó sọ fún mi sọ fún àwọn èèyàn tó wà ń kọ́ àlẹ́ yìí Ànábì wa ṣàlàyé pé inni usriya bil layla lóru àná mo kún bí mo lọ Kudus mo lọ Baitul Maqdis mo sì kún bẹ́ẹ̀ mo lọ Sama mo tún padà débi àwọn náà mi pé ló tó wà ń bí lásùbà pẹ̀lú wa oníbẹ́ẹ̀ ni wọ́n ń wòra wọ́n sá ń fọwọ́ wọ́wọ́ báyìí láti lè máa ṣe mọ̀ yí pé ó gbèrò dé o kò burú ohun tá a fi mọ̀ nítorí Mọ́kà bí láti bí ọ ó lè ròyìn ẹ̀ fún wa tó nínú àwọn tí ó jókòó ti Ànábì wa Muhammad yìí sallallahu alaihi wasallam inú wọn wà tí ó ti rìnrìn àjò lọ Baitul Maqdis tó ti mọ̀ ròyìn báwo ni ayé ọ̀hún wà Ànábì sallallahu alaihi wasallam wọn sọ fún sàábé pé fadhahabtu an atulahum mo bẹ̀rẹ̀ sí máa ròyìn Baitul Maqdis fún wọn mo ń ròyìn ẹ̀ fún wọn tí mo fi dé mọ́sálásí ó wá débì kan mo débi àwọn ọ̀nà tó wọnú mọ́sálásí yẹn ó dàrú mọ́ mi mo wo kò pẹ́ Ọlọ́run wá gbáwòrán ibi tí ó dàrú mọ́ mi Ọlọ́run wá gbé fi hàn mí báyìí ní fètètè bí ẹni pé ṣáṣà èkran fíìmù ló ti ẹ̀jẹ̀ wájú mi ni mò ń wo mo wá ń ròyìn ẹ̀ fún wọn lọ́kọ̀ọ̀kan pé ilẹ̀kùn báyìí lórí ilẹ̀kùn báyìí lórí ọ̀nà báyìí lórí faqala al-qawm inú wọn bá dáhùn wípé amanna'tu fa wallahi qad asab ṣáàdì bó ti ròyìn ẹ̀ déédéé ni o wọ́n mọ̀ pé ó ròyìn ẹ̀ bó ti wà ẹ̀rí yẹn nínú Musnad ibn Abi Shayba ẹ̀yin ọmọ ìyá gẹ́gẹ́ bí mo ti wí ọ̀rọ̀ nípa al-Isra wal Mi'raj ọ̀rọ̀ tí ogun ni tó sì fẹ́ ni kódà ó wẹ́ èyí tí ó ṣe pàtàkì ń bẹ àwọn ẹ̀kọ́ tó wà níbẹ̀ yẹn ó yẹ kí èmi àtẹ̀yin ká mọ̀ lára ẹ̀kọ́ yìí ni pé Ọlọ́run ọba dẹ́dà ọba tó ní kápá tó sì lágbára lórí gbogbo nǹkan ni kò sí ohun tó bá mi ò lè ṣe ẹ dákun ẹ mọ̀ ìjẹ́ yẹn ó kó lọ́kàn yín jọ kan torí àánú Ọlọ́run èyí tó fẹ́ fáwọn ànábì ló ti dúró ní òní wá àmọ́ ẹ̀mọ̀ rí ẹ̀mọ̀ rá àwọn àmì tí ó mọ̀ tọ́ka pé ọba dẹ́dà lọ́ba Ọlọ́run ọba tó lágbára ni ẹ̀mú yẹn lẹ́kọ̀ọ́ lára ẹ̀kọ́ yìí ni pé mọ́sálásí Kudus táwọn Yẹ̀wúdí tí wọ́n ń pa àwọn mùsùlùmí tí wọ́n ń wọlé àwọn ará bẹ̀ tí wọ́n ń dààmú wọn tí wọ́n ń fìtínà wọn tí wọ́n fẹ́ lọ́mọ onílùú kò nílùú ẹ̀ kìí tàyé yẹ̀yẹ́ o ẹ̀kẹta ni mọ́sálásí yẹn jẹ́ lẹ́yìn haramu Mẹ́kà àti haramu Madina àyè pàtàkì ní àmàdéhùn Ọlọ́run ni pé wọ́n á padà jáde kó ń bẹ̀ pẹ̀lú ìyẹpẹrẹ pẹ̀lú àbùkù kò sì ní pẹ́ mọ́ pẹ̀lú ògo Ọlọ́run àtàánú Ọlọ́run mo tọrọ bẹ́ẹ̀ lọ́dọ̀ rẹ Ọlọ́run mọ́ṣá ìṣe bẹ́ẹ̀ láìpẹ́ láì jìnnà fìtà mùsùlùmí borí wọn lára ẹ̀kọ́ yìí ọlá tí ń bẹ fúnrun sánmọ̀ lànàbì ti lọ gba ìrun lára ẹ̀kọ́ yìí àánú Ọlọ́run sáwà ẹ̀dá àánú àwọn ànábì náà sáwà àlùmọ̀ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam lára ẹ̀kọ́ yìí ni pé bó bá báyàn tó gbìyànjú jẹ́ olódodo ni ò bá tó jẹ́ ní eré níbi Isra wal Mi'raj ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam olùkọ́ sẹ́nìkan tọrọ Isra àti Mi'raj bọ́ sí létí tí ó kàn rẹ̀ kò mí díẹ̀ pé
nígbà wo sígbà wo àfo Abubakar Siddiq níbẹ̀ yẹn wà nù tó fi gba orúkọ As-Siddiq kọ́dà Abubakar síbẹ̀ nígbà táwọn mi ń ròyìn fún wọn kò gbọ́n pàdánù lọ́bì kan àwọn kèfèrí oníyẹ̀yẹ́ yìí ni wọ́n lọ bá pé wá ọ̀rẹ́ rẹ̀ òtúgbọ̀ yìí tó mú wá kí ló mú wá ní wọ́n bá sọ pé ó lóun lọ Kúdùs lóru ó sì tún padà alẹ́ kan náà bára yín sọ̀rọ̀ Abubakar ń bi pé tí ó wí bẹ́ẹ̀ wọ́n ló wí bẹ́ẹ̀ tí ó wí bẹ́ẹ̀ wọ́n ló wí bẹ́ẹ̀ tó wá wí bẹ́ẹ̀ òdodo ló sọ ọ̀rẹ́ nìyẹn èèyàn mọ̀ ya ẹni tẹ́ bá ń fura sí ẹ mọ̀ bá rìn ẹni tẹ́ bá rìn ẹ mọ̀ fura sí ló bá tán lára àwọn ẹ̀kọ́ yìí òun ni pé ó yẹ kẹ́ ẹ mọ̀ nígbàgbọ́ òdodo sí gbogbo ohun tẹ́ bá ti gbọ́ pé Ànábì ló sọ torí kì í sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́ ẹnu ẹ mọ̀ ya nínú ẹ̀sìn Islam ìbá àkókò tí wọ́n fún wa ká fi ṣàlàyé àwọn hadith tó sọ̀rọ̀ nípa al-Isra wal Mi'raj fún yín níbà ṣókí òun ni amúwáyìn àmì ẹ̀ fúra àwọn hadith dọ̀yìn púpọ̀ tó sọ̀rọ̀ nípa rẹ̀ bákan náà kì í ṣe ọjọ́ kẹta mú tá à ń sọ díjọ́ ọdún àwọn nìkan wà bí wọ́n ṣe ń ṣe ọdún hijira wọ́n ṣe ọdún Isra wal Mi'raj tó ẹkú ti ń ṣe ọjọ́ bí Ànábì bó sì ọjọ́ kú ẹ̀ náà lẹ́ ń ṣe tẹ́lẹ̀ ta ní ò da tẹ́ ẹ̀ gbọ́ èyí náà tó wà nù tí àwọn ẹlòmíì náà ń ṣe àdádálẹ̀ ní tí ò lẹ́gbẹ́ Ọlọ́run ọba dẹ́dà tí ó ti fọ̀nà wá lọ sí ìdí dáadáa yìí Ọlọ́run méjì tani ó dàrú mọ́ wa lójú àtọrọ fún àwọn tí ń ná owó yìí Haji wa Abdulrazak Haji Musa Haji Yaku àti gbogbo yín pátápátá ọkùnrin obìnrin Ọlọ́run kó bá a san yín lẹ́san dáadáa ewé ńlá yín ò nílùú wẹ́wẹ́ o gbogbo tí ń jẹ́ bànújẹ́ ọ̀rọ̀ yín yóò padà dayọ̀ ẹ̀yin jogún èyí lọ́dọ̀ bàbá yín ni Ọlọ́run jẹ́ káwọn ọmọ jogún ẹ̀ lọ́dọ̀ yín àtọrọ fún alámòjútó wa àgbà tó wà Abdulrahim Chitu Thani Ọlọ́run bá a dáàbò bo bàbá bá a lámòjútó ẹ̀ mọ̀ bá a kọ́ ọmọ ṣe ṣẹ́ gudugudu ìyá mẹ́fà ni wọ́n ń ṣe kí kinní yìí tètò yìí fi ń lọ bí ti ń lọ yìí Ọlọ́run má jẹ́ ó dàrú mọ́ wọn lọ́wọ́ o àtọrọ fáwọn tẹkinísì tí ń jẹ́ bí náà kò rọrùn o kò kì í ṣe adìrúkà àfikánlẹ̀ tó wà láàrin ìlú yìí yàtọ̀ o iṣẹ́ gidi ni wọ́n ń ṣe Ọlọ́run bá títí ń tì wọ́n lẹ́yìn Ọlọ́run má dá wọn dọ́rọ̀ wọn má jẹ́ wọn tẹ́ nídìí iṣẹ́ yìí àkóbá tí ń bẹ nídìí iṣẹ́ yìí Ọlọ́run má jẹ́ kí wọ́n mọ̀ láyéláyé Ọlọ́run àjẹkọ̀ ṣòro rẹ̀ àtọrọ fún gbogbo àwọn àfa ńláńlá àwọn ìmáàmù ńláńlá tí wọ́n ti wáyìn tá a jọ ń ṣe àtàwọn tí yìí wá náà tí wọ́n sì wá lé tí wọ́n ń jẹ́gi lẹ́yìn ọgbà Ọlọ́run ìdí ọ̀ràn ni ó ṣe fún wa mọ̀ṣẹ́ dídí ọ̀ràn lé wa lórí àtọrọ fún ìlú tá a wà Ọlọ́run má jẹ́ ìlú yìí ó dàrú má jẹ́ àmọ̀gún ní ìlú yìí àwọn tí ń darí wa láwọn ìjọba Ọlọ́run kọ́ wọn mọ̀ ṣe jù báyìí lọ èyí tí wọ́n ń ṣe tí ń kù díẹ̀díẹ̀ Ọlọ́run fọ̀nà mọ́ wọn jù báyìí lọ aláàjẹkọ̀rọ̀ṣọ rẹ̀ abẹ́ ẹni Ọlọ́run àfọlá rẹ̀ fi bẹ̀ ọ́ gbogbo ìgbìyànjú àwọn tí ń gbìyànjú kí Islam pọ́n lọ òkè Ọlọ́run mọ̀ tí wọ́n lẹ́yìn nínú ìlú wa yìí Ọlọ́run gbé Islam ga gbé sunnah Nabi wa Muhammad ga kó paná adébọrẹ nínú ìlú yìí ọlọ́àjẹkọ̀ ṣòro Rabbana taqabbal minna innaka anta as-sami'ul alim wa tub alayna ya maulana innaka anta at-tawwabur rahim wa hadina wa wafiqna ila al-haqqi wa ila tariqin mustaqim Allahumma arina al-haqqa haqqan warzuqna ittiba'a wa arina al-batila batilan warzuqna ijtinaba Allahumma salli wa sallim wa barik ala abdika rasulika Muhammad wa ala alihi wa sahbihi ajma'in subhanaka Allahumma bihamdik ashhadu an la ilaha illa ant أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته. ولله